March 7 1987 lèmi fi music sílẹ̀. March 7 1987 lèmi fi music sílẹ̀. Lẹ́lẹ́ ṣe orin mọ́. Pátápátá. Ọdún tí Kabaka wọnú wa àjọ àwáyé ni mo fẹ́ lọ ṣeré. Isi Kabaka. Àjàní àwòrán yẹn ṣe. N tó fà ní pé òjò dà wá láàmú. Èní bàbá kan dẹ̀ wà ń bẹ oní disco ni. Bàbá yẹn ó lo agbára tó nílé wa lórí. Gbogbo oníṣẹ́ òṣìṣẹ́. Nígbà lẹ̀ mọ́ lọ ló tó ṣe ràn wá lọ́wọ́ pé ẹ jẹ́ ń bá yín ṣe. Ẹ̀gbọ́n àtàbúrò àwa náà búra wa. Wà láyọ̀ ọmọ inú ilé kan náà. Ẹ̀yin àti tani? Àti Kabaka àbúrò ni. Ẹ búra yín kẹ̀? Kò sẹ́ni tó pè wá parí ìjà torí máa wá. Èmi náà tó lọ díẹ̀ ẹni bẹ́ẹ̀ ọmọ inú ilé kan náà fún ara Ọlọ́run ló ṣe ṣẹlẹ̀ fí òwò ṣe wà báyìí wà láàyè tàláì súnmọ́dé láì òun náà jìyà orin níwọ̀nba àmọ́ Ọlọ́run ọba fún ara ẹ̀ ló sọ́dẹ̀ èèyàn. Allahu Akbar. Bàbá mi Sẹ̀mí Àwòfẹ́ ọmọ ṣakíṣakí ṣé ọmọ ṣakí nìyí ni? Ṣakí kọ́ ni wá. Kí ni ìtumọ̀ ṣakíṣakí yìí? Alhaji Sẹ̀mí Àkànjí wà ní ga. Sẹ̀mí Àkànjí. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi ni wọ́n wà ní Kaba wọ́n ní ọ̀gá Isiaka Àkànjí Easy Wonder. Ta lẹ̀yin jọ́gẹ̀? Isi Kabaka Àjàní. Ẹ̀yin lọ̀gá Kabaka. Bẹ́ẹ̀ni àbúrò mi ló tún jẹ́. Ta ló kọ́kọ́ jẹ́ Isi Kabaka náà méjèèjì? Àjàní mi Kabaka l'original number one. Èmi ní Isi Kabaka táyé ń sọ, èmi ní ọ̀gá, èmi ní Isi Kabaka táyé ń sọ. Orúkọ tó bá wọn ni à ń jẹ́ lẹ́yìn odi. The first Isi Kabaka, gbogbo Isi Kabaka tó kù ẹ̀yin mi ni wọ́n ti jáde. Kí ọ tó jórúkọ, ó yẹ kókó wọn ìtumọ̀ orúkọ tí òun jẹ́. Mo bá tí wọ́n lúwà mi òun ló ń ṣọlá tó bá wọ́n lúwà mi a máa fún ni lówó tó bá wọ́n lúwà mi a sì fún ni lọ́mọ tó bá wọ́n lúwà mi a fún ni láṣìírí bíbò aṣeun má lè bí lọ́ba wá ìdú tó bá wọ́n lúwà mi a fọ ọmọ ṣàdánwò tó bá wọ́n lúwà mi a fa àyà ṣàdánwò tó bá wọ́n lọ́hùn mi a fọ ọkọ̀ ṣàdánwò èyíkéyìí kó lè jẹ́ nílé dùn níyàn torí kíkan dídùn lábálẹ̀ ayé ẹwà àdúrà sọ́dọ̀ Ọlọ́run èyí tí ó gbẹ̀mí rẹ̀ màmá gbé báyẹ̀ má fi wá dára tí ó dá abẹ́ Ọlọ́run má jẹ́ kó bá ẹlẹ́sìn jẹ́ dọ̀dọ̀ Ọlọ́run. Orin talẹ̀ fún wa yẹn sà? Alhaji Sikiru Ayinde Barrister. Ẹni tí ẹ fẹ́ wo fọ́nrán ẹ̀ káàkiri àgbáyé yìí orúkọ wọn ló ń jẹ́ Alhaji Abdulsemi Àwòfẹ́ Abísọ́dún Salawudeen Ṣakíṣakí. Mo jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta ní Àgọ́ Ọ̀ká lágboolé Ṣakíṣakí bí a ti ṣe sọ. Mo kàwé níwọ̀nba, mo kéwú, mo dẹ̀ tún kọ́ iṣẹ́ ọwọ́. Electrical engineering ni iṣẹ́ tí mo kọ́. Electrical engineering? Bẹ́ẹ̀ni. Ṣé lábẹ́òkúta yìí náà? Lábẹ́òkúta yìí lọ́dọ̀ bàbá wa Alhaji Saidu Balógun Adéjòjò Kókà Òjé ọ̀dọ̀ wọn ni mo ti ṣe tán. Allahu Akbar. Bàbá tá bá fẹ́ sọ̀rọ̀ orin fújì nílùú Abẹ́òkúta ń bì níwọ̀n ìgbà tí Isi Kabaka ti sọ pé ẹ̀yin lọ̀gá òun tá dẹ̀ mọ̀ pé àwọn àgbà olórin lẹ́yìn náà jẹ́ nílùú Ẹ̀gbá, a fẹ́ kẹ́ sọ fún wa báwo ni ẹ ṣe bẹ̀rẹ̀ ṣe orin, níbo lẹ ti bẹ̀rẹ̀, báwo ni ìrírí ṣe rí, báwo ni nǹkan ṣe rí lásìkò yẹn? Alhamdulillah, ó yá man lead a máa fẹ́ jáde ní ọ̀sán, bàbá fẹ́ wọlé school ní àárọ̀. Tíṣà wa nígbà yẹn à ń pè bàbá wa ní Agboola, wọ́n sàṣẹ́ pé orin wéré àwọn náà ni wọ́n máa kọ́ wa ní ta fẹ́ kọ láàrin àwọn audience. Tàbá ti wá kọ́ bẹ̀ yẹn wọ́n máa náwó, wọ́n máa ṣe. Ilé ìwé wo nìyẹn? Nawarudin Primary School nísàlẹ̀ wa ń bí. Bàtà kúrò ní school tí a tún wá lọ bọ́ sílé kéwú. Ilé wa ni mo ti kọ́kọ́ kéwú lọ́dọ̀ bàbá tó bí mi lọ́mọ. Torí bàbá mi ni olórí láti bí gbogbo Gbàgùrà ìgbà ayé wọn. Ìgbà tí wọ́n mú mi lọ kéwú ní ọ̀dọ̀ bàbá ṣe Tajudeen Àdìsá Tèmídire lágọ̀ Kàmbí
kí bàbá tó kó lọ sí Ìtòkú, láti Ìtòkú kí wọ́n tó kó lọ sí Adígbẹ́. Ìgbà tí bàbá fẹ́ kúrò lágọ̀ọ́ká ń bí, wọ́n kó àwa méjì, wọ́n kó wa lọ fún àfáà tó kọ́ wọn. Jẹ́ kẹ́ lọ kọ́ṣẹ́ kéwú bẹ̀. Kéwú sí àti parí Quran, àti ti kó àwọn tírà míì. Wọ́n wá ní kò sí àgbàlagbà lọ́dọ̀ àfáà mọ́, ó lè máa bá àwọn ẹlẹ́hà tajà, wọ́n kó wa lọ síbẹ̀. Àmọ́ láàrin pé wọ́n kọ́ wa ní kéwú níta, a máa tẹ́ tírà oríṣiríṣi tírà kò síwájú wọn. À ń pe tírà kan ní fàwákìú. Fàwákìú yẹn bàbá Ṣéhù Ádámù ni wọ́n ṣe. Orin kéwú ló pọ̀ jù ní inú ẹ̀. Tábà tí wọ́n bẹ̀rẹ̀ tírà yẹn, àwọn èèyàn máa ń pé wò wá pẹ̀lú fọ́ìsì tí wọ́n máa fi kọ́ wa. Torí bàbá fúnra wọn náà wá kọ́ wa ní kéwú gbà mí. Báwo ló ṣe ẹ fún wa díẹ̀ nu tó wà nù fàwákìú yẹn? Inú ẹ̀ láti rí iná kẹbí ìrabìlá ilé mímọ́ àǹsọ̀gára iná sọ̀gíra làwù ilé mímọ́ àlékúbára. Ìtumọ̀ ní pé àgbàlagbà tí ò ní owó lọ́wọ́ àti ọmọdé a lè pé dọ́gbadọ́gba ni wọ́n. Àmọ́ láàyè kan wọn kì í ṣe dọ́gbadọ́gba torí àgbàlagbà sì máa lo ọjọ́ orí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀gbọ́n wa kan wà nítòsí ilé kéwú wa, àwọn ni Musiliu Àmọ̀wó Barrister. Ṣáwọn náà ń kọrin ni? Olórin ni wọ́n ti kú sìn. Lábẹ́òkúta yìí náà? Bẹ́ẹ̀ ni. Musiliu Àmọ̀wó Barrister. Bẹ́ẹ̀ ni. Wọ́n jí wéré. Wọn kì í kólà pẹ̀lú Aláàjì Kọ̀líńtì Àyìnlá nígbà bàbá wà lábẹ́òkúta. Wọ́n bá jí wéré yọ láti ọ̀nà Àgóòdó ní Aláàjì. Tí àwa bá ń bọ̀ látọ̀nà òkè, wọ́n á pàdé wàhálà àdé lágọ́ka, wọ́n sá máa ṣètò ẹ̀. Ṣégun ló ń mú jáde ni? Bí wọ́n ti rá fún ìjọ wéré nìyẹn. Àwa èrò tá a bá tẹ̀lé wọn ni. Àwọn Aláàjì Musiliu yìí á wá pè mí mọ́ra pé àwọn orin kéwú tẹ́ ẹ máa ń kọ yẹn, àwọn bàbá wa ní iṣẹ́ ńlá ni orin kéwú. Máa kọ́ mi láwọn orin yẹn, ó bá wéré mu lásìkò ọdún. Èmi náà máa wá lọ sí practice wọn. Àjọ máa ṣe nígbà tó yá, àfa gẹ̀ẹ́tì mi pé mo lọ practice wọn. Orílẹ̀ ń bí kò jìnnà, wọ́n nà mí dáadáa. Nígbà tó yá, bọ̀dá yẹn ń kú, gbogbo wọn túká, wọn ò padà jí wéré mọ́. Èmi parí kéwú lọ́dọ̀ àfà, mo bọ́ sílé. Àwa bẹ̀rẹ̀ wéré ní tiwa, ká máa jíyàn lóru, ká máa ṣe àyè gbà mí dáadáa. Ìgbà tó yá, àbá rí pé iṣẹ́ yìí ti ń lọ síbi ìyẹn dádì mi. Wọ́n rí pé iṣẹ́ yìí ti ń lọ síbi pé wọ́n ti ń pè wá ní eléré eré. Lábẹ́òkúta yìí? Bẹ́ẹ̀ ni. Bó làwọn yìí lọ́mọ wúrà wà ń gbà yẹn? Bàbá wa ẹ má fi àwọn gbé. Bàbá ń kọrin tí wọn. Fújì dúró lọ́tọ̀. Fújì lẹ̀ ń kọ́ gbà yẹn? Fújì ni àti pawéré tì. Mo jí wéré dáadáa pé ká jí lóru, ká jíyàn. Bóyá àwa náà padà tọ́rùn síbi tí ayé bọ́ sí, àwa náà bọ́ sínú fújì. Fújì ẹ̀ la wá ń bá lọ Ọlọ́run dẹ̀ ń fún wa ṣe. Ṣùgbọ́n dáàdì mi ò fẹ́. Àwọn Ṣẹ̀fíù nǹkan gbà yẹn? Ṣẹ̀fíù ò tí ì dé. Ìgbà tó yá. Ìgbà tẹ́ ń sọ yẹn, olórin wo ló wà lẹ́gbàá ń gbà yẹn ta lè dárúkọ? Wọ́n pọ̀ díẹ̀ o. Bíi Àyìnlá Omega. Àyìnlá Omega. Àjàsá Manchester. Manchester. Ọ̀gá wa Alhaji Jamiu Alabi mínísítà Àgọ́kànbí làwọn wà. Alhaji Sẹ̀mí Àkànjí wà ní Gàá. Sẹ̀mí Àkànjí? Bẹ́ẹ̀ ni, ọ̀rẹ́ mi ni wọ́n ní ọ̀gá Isiaka Àkànjí. Easy Wonder. Ta lọ̀gá Easy Wonder? Alhaji Sẹ̀mí Àkànjí ni. Sẹ̀mí Àwòfẹ́ lẹ́yìn? Sẹ̀mí Àwòfẹ́ lẹ́yìn. Ta lẹ́yìn jọ́gẹ́? Isi Kabaka Àjàní. Ẹ̀yin lọ̀gá Kabaka? Bẹ́ẹ̀ ni, àbúrò mi ló tún jẹ́. Nígbà tí ó wá di pé eré yẹn lọ, dáàdì mi ò nífẹ̀ẹ́ sí i. Asákan ìṣe à ń ṣe. Adẹ̀róde lọ. Ọdún tí Kabaka wá wọnú wa, Àdúà Wáyé ni mo fẹ́ lọ ṣeré. Isi Kabaka? Àjàní. A lọ ṣeré kan lójú Ẹlẹ́gba. Òun ò tí ì wọnú wa ń gbà yẹn. Ojú Ẹlẹ́gba náà ti pè wá lọ sí Àdúà Wáyé. Àwa gbéra láti Àdúà Wáyé yẹn. A lọ ṣeré l'Àdúà Wáyé, a ò réré yẹn ṣe. N tó fà ní pé òjò dà wá láàmú. Èní bàbá kan dẹ̀ wà ń bẹ oní disco ni. Bàbá yẹn ó lo agbára tó nílé wa lórí.
síkà gbogbo orinṣẹ́ òṣìṣẹ́ nígbà lẹ̀ mọ́ lọ ló tó ṣe ràn wá lọ́wọ́ pé ẹjẹ́ ń bá yín ṣe àwọn èèyàn dẹ́ ń pè wá lọ́dún. bàbá ní disco nílùú wo. irinṣẹ́ ti ń sọ àdúrà wáyé ni yìí fún ọmọ àdúrà wáyé kan ti gbé bí tí mo rán yìí òde yẹn fún olódodo ni ó dẹ̀ bímọ fún wa dáadáa ládùúgbò yìí so àwa kó làdúrà wáyé ibẹ̀ ni ẹlòmíì ti pè wá lọ sí wọ́n ń pèbì kan ní Fẹ́lẹ́lẹ̀ nìbàdàn wọn náà fẹ́ kó mọ níjọ́ kejì wọn ò pè lérè Fẹ́lẹ́lẹ̀ látà ń bá bọ̀ wá sí Abẹ́òkúta ìgbà tá a fẹ́ máa lọ sádùn àwáyé ní kàwákà fẹ́ jọyìn wa ẹ̀gbọ́n wa ò jẹ́ wọ́n ní àwọn abámijá wọn kò wá lé pé kó wá kọrin òṣìṣẹ́ ni wọ́n ní kí ó wá kọ pẹ̀lú gbogbo ìwé tó kà torí ó wà educated díẹ̀ so gbà tó dẹ̀ ya tá a dé láti Ìbàdàn ó kàn jọyìn wa fúnlẹ̀ ó di pé àjọ ọ̀rọ̀ wájọ wọ̀ àjọ ń béèrè bọ̀ àmọ́ èmi ní problem kan tó jẹ́ tẹ̀ fóun ní ṣáǹsì orin kíkọ yẹn Ìsíkàbàkà Àjàní ní pé kí n tó ṣeré 2 hours òun àti rẹ́fọ́ọ̀sì mi ṣe látilẹ̀ ìgbà tó yá tó ń padà jọyìn wa mo mú sọ́wọ́ tó mo ti gbọ́ fọ́ ìṣẹ́ iṣẹ́ àkàkẹ́dẹ nìyí sẹ́mọ̀ ẹni ọlọ́run bá ti dá ní agbára kó mu bíà tútù kò affect voice ẹ̀ kó mu gààrí kò affect voice ẹ̀ mo mú sẹ́gbẹ́ mi àjọ ń bá eré bọ̀ ìgbà tó yá ó change ó lóun fẹ́ dá báǹdì tòun lẹ̀ àwa ń wà mọ́ra pé bá kébì fèrè ẹlẹ̀ fún kó máa kọrin gẹ́gẹ́ bá láti wà nínú báǹdì yẹn ṣùgbọ́n bọ̀tàláyé ní irọ́ mo fẹ́ yagbá mo fẹ́ lọ dá fámìlì tèmi lẹ̀. ó lẹ́ yagbá ó dá wà ẹ̀gbọ́n àtàbúrò àwa náà búra wa wà láyé ọmọ inú ilé kan náà. ẹ̀yin àti ta ni. àti Kàwákà àbúrò mi. ẹ búra yín kẹ. kò sẹ́ni tó pè wá parí ìjà. ẹ fi rẹ́kọ̀dù búra yín àbí láìsí. rẹ́kọ̀dù bá a ṣe wá lọ òde yẹn. ok. ó máa ń wáyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ẹ táwọn sí. torí máa wá. ok. èmi náà tún lọ òde ẹ̀ ẹni wẹ̀yìn ọmọ inú ilé kan náà àṣà kò sẹ́ni pé wà parí ìjà kí ni nǹkan tá à ń ṣe nígbà máa fi eré lẹ̀ pàápàá mú pé Kàbákà mo kọ́kọ́ lọ sọ Ságége lọ́dọ̀ second barrister lálàájì bàbá mi ò fẹ́ kí n ṣeré mi dẹ̀ ní máa filẹ̀ ọwọ́ fẹ́ kí ló wá fẹ́ máa ṣe ẹ má wọlé mo ní ṣe ọwọ́ náà máa fèsì ẹ̀ lókè tó bá tẹ̀lé kódà ìyẹn Rashidi Adio second barrister wọ́n wá pé Síákà pé Síákà ìfẹ́ fọ́ nílẹ̀ ọ̀dá mi kílẹ̀ ní àlè ìkọ́ ní mọ́ ó lẹ́rí pé ẹwà òkè fún wọn òkè. ṣe rántí ọdún tẹ́ ẹ̀kọ́ ni mọ́ yẹn. March 7 1987 lèmi fi music sílẹ̀. March 7 1987 lèmi fi music sílẹ̀. àwọn tájọ ṣeré ń gbà yẹn ọ̀rẹ́jì mi àbí àfáàní gbogbo ọmọ mi sí. even títí lọ dọ́dọ̀ bàbá tó pọ̀ mí níbẹ̀ àfáàní tí wọ́n fi ṣe freedom. 1987 lẹ ti fi fújì lẹ̀. bẹ́ẹ̀ni March 7 1987. àwọn kan ní pé bóyá olórin kan ló ṣe é sí yín pé kẹkàn lẹ́ẹ̀kọrin mọ́. rárá o mo decide fún ara mi ni mo lè wá iṣẹ́ lọ sí iléeṣẹ́ àwọ̀ mo bẹ̀rẹ̀ iṣẹ́ ń bẹ̀ mo ṣe iléeṣẹ́ àwọ̀ dáadáa mo tún lọ sí iléeṣẹ́ páànù mo ṣe ń bẹ̀ mo ṣe wá mo wá ṣí ṣọ́ọ̀bù mo ń ta kẹsẹ̀tì ta glo mo wá mú ọ́fíìsì Ìsíkàbàkà Àjàní tèmi yẹn mo wá mú ọ̀dọ̀ mi ẹ̀ mo fi ṣe booking officer mo wá máa ń ta kẹsẹ̀tì tó bá lọ ṣe ó máa kó láìfìn wá fún mi. ẹ lè kọ́ ni bọ̀tẹ́ lè ta sídì yẹn fáwọn èèyàn ẹ lè kọ fújì bọ̀tẹ́ lè ta orin fújì kẹfì mú nǹkan sẹ́nu kò dín kankan lọ́wọ́ àbí ẹgbẹ́ yìí kọ́ lẹ kọ́ bọ̀tẹ́ yìí lẹ̀ ń tà. so mo máa ń bàtà àwọn kìíní yẹn ìgbà tó yá tọ́lọ́run tànábì yẹn mo tún padà sí máa lọ kéwù sí. báwo ni iṣẹ́ fújì ṣe rí ń gbà yẹn. fújì ń rí ó ń rí ní lọ́dọ̀ àwọn tí Ọlọ́run gbà fún. àwọn wo lọ́lọ́run gbà fún gbà yẹn. ká bá mú ọ̀rẹ́ mi Alhaji Ìjìrẹ́ Bonanza Ọlọ́run foríjì wọn. Ìjìrẹ́ Bonanza. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ gangan ni wà o. Ẹ̀gbámbí náà ni Ìjìrẹ́ Bonanza wà. Ẹ̀gbámbí náà wà Ìbàrà. Alhaji Sẹ̀mí Àkànjí tá a wí àwọn kọrin lọ. Sẹ̀mí Àkànjí. tí wọ́n wà ní Kàbánsì. Kàbà làwọn wà báyìí. Kàbà ni wọ́n wà àwọn ni mo pè ní ọ̀gá fún Ìsíákà Àkànjí
Okay, now alẹ́ ní àkọ́kọ́ Ìjìrẹ́ Bonanza Sẹ̀mí Àkànjí à ń wo tún nígbà yẹn. Alhaji Sefi náà ti wà ń ta Okay. ṣùgbọ́n ṣe ló jẹ́ pé àkọlù kankan ọlọ́run pé kí ó wáyé tí màá gbọ́ pé Alhaji Sefi ló play bí báyìí kódà ṣàpàdé rí pé bóyá ní gbogbo ìgbà yẹn. torí gbogbo ìgbà tó fi bá ẹni tó ń bá ṣeré yẹn yẹn Isiaka Àkànjí àwa náà sì wà ń ta ní ìgbà yẹn ọlọ́dẹ wàá ṣe lọ́mọ kan tó yẹ pé àpọ̀nlé pọ̀ jù fúnra ara ọlọ́run ló ṣe ṣẹ̀fí òwò ṣe wà báyìí fúnra ara ọlọ́run ló ṣe báyìí Ṣẹ̀fí Àlàó bẹ́ẹ̀ ni wàláhì tàláhì súnmọ́bìláì òun náà jìyà orin níwọ̀nba àmọ́ ọlọ́run ọba fúnra rẹ̀ ló sọ́dẹ̀ èèyàn Allahu Akbar gbogbo fi ti má dé rí ẹni àpọ́nlé mi because kò tó rí pé bàbá yìí àwọn olórin àpọ́nlé máa ń pọ̀ ọlọ́run má bàa ti gbogbo wọn jẹ́ àmín àmín ẹni ṣe rí Alhaji Sefi Àkànjí tí mo wí àwa tight pọ̀ torí pé ọmọ ilé aládó ń bíbà yìí ni wọn kàn lọ kọ́lé sí gàásábòrò àwọn àti Isiaka Láfẹnwá láti Ìsíkàbàkà Àkànjí yẹn wọ́n jọ dá báǹdì ilẹ̀ ní lóòótọ́ àwa lè sọ pé torí àjọ dá báǹdì ilẹ̀ ẹ ti fi mí ṣọ̀gá ẹ ti fi mí ṣe náà gbogbo ẹni tó kù ọ̀dà mi lẹ́wà àjọ di ọ̀gá fún àpẹẹrẹ ẹ̀sìn Alhaji Síkírù Àyìndé Barrister Ọlọ́run foríjì bàbá Ọlọ́run tó foríjì wọn lẹ́ẹ̀kan sí àwọn tó ń jọ bẹ̀rẹ̀ eré wọn tẹ́lẹ̀ ọmọ àdúgbò ní Mùṣín gbà tó yá wọn lọ sójà gbọ́n máa dé láti sójà àtàwọn ará wọn sójà ló pọ̀ jù lẹ́yìn wọn tí wọ́n jọ ń kọrin wọn ṣe sọ pé àwọn yẹn kì í ṣe bàbá kì í ṣọ̀gá wọn ọ̀gá wọn ni wọ́n lè gbà fún títí Ọlọ́run fi jọ pé kí kálukú wà lọ́tọ̀ọ̀tọ̀ kó tó di pé àwọn míì bá wọn ṣe tí wọ́n fi kú so wọn lè sọ pé bàbá kì í ṣọ̀gá wọn lódodo wọ́n jọ dá báǹdì lẹ̀ ẹgẹ́tẹ̀ báǹdì yẹn sì Sefi Àkànjí ti dúró Isiaka Àkànjí ó ti dúró ìfẹ́ yẹn dẹ̀ gbọ́dọ̀ máa ṣe kí ni ó gbọ́dọ̀ máa lọ ní àárín wọn pọ́tújọ wà ní eré àkànnẹ̀ Kàbàkà Àkànjí òyìnbó Àjàní òyìnbó pé torí mo fi eré lẹ̀ tó bá rí mi ní ìsàlẹ̀ tó bá gbọ́ pé mo wà nílé tó bá délé wá ń bìbà ẹ̀ mo máa bọ̀ ni àjọ máa jókòó ẹ wò mo ń ṣiṣẹ́ kan lọ́wọ́ ìjọ tó wá ibi náà ló tó wá bá mi lókè ó wá wò ní ọ̀gá mi ṣe ń fáyé o ẹ̀sìn ṣe gbá o báwo lẹ máa ṣe lémi ntí ìlówó torí mo ti lọ sọ́dọ̀ onílù èrè àsàlátù oníṣẹ́ ìyòwò fúnra lòun fẹ́ hàndù ẹ̀ kí lọ wáyé báyìí àtàwọn kọ́rọ̀sì àti gbá àtàwọn ẹ tún fẹ́ ṣe orin mi àbí bẹ́ẹ̀ ni ṣé fújì ni orin Islam music ni kí ló wá sọ so ó ní tí n bá fẹ́ lọ kí n jẹ́ kó ń gbọ́ ó lẹ́ni tí yóò ń ká fẹ́ ṣe ní kí n jẹ́ kó mọ̀ nípa ẹ̀ ní tó ń ṣẹlẹ̀ láàrin wọn kò wá yé mi because àsìkò táwà yìí ìfẹ́ ní anybody gbọ́dọ̀ lò ẹwà àwọn tí wọ́n dé lẹ́yìn wa tí kálukú wọn náà bá rí wọn máa sọ ọ́ torí ṣòro kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. but bàbá mi Sefi Àwòfẹ́ ọmọ ṣakíṣakí àbí ṣọmọ ṣakí nìyẹn ni. ṣakí kọ́ ni wá o. kí ni ìtumọ̀ ṣakíṣakí yẹn. ṣakíṣakí nígbà tí ṣẹ̀mọ̀ pé ó níbi tí kálukú ti wá ní ìbílẹ̀ tí a ti wá wọ́n nígbà tí wọ́n dé sí àdúgbò yìí ibo làbá mú láti ibì kan ilẹ̀ tó wà ń bẹ̀ yẹn bẹ̀ wọ́n ṣe báwo làbá ṣe pé ó ṣe ṣákíṣákí àwọn lẹ́bẹ̀ẹ́ ó strong bẹ̀rẹ̀ ṣe ń wọ kọ́mpáǹdì àbí mọ́sùkì tá a wà nínú ẹ̀ yìí agboolé 17 ló ń jẹ́ ṣákíṣákí. agboolé 17 ló ń jẹ́ ṣákíṣákí lágọ̀ọ́bà ní àgọ́ọ̀ká. àgọ́ọ̀ká yìí they are 17 in numbers. 17. gbogbo wọn lẹ́dẹ̀ẹ́ lájọ́ ń kírun tí wọ́n bá wá síbí nífẹ̀ẹ́ rẹ̀ á bá wọn láti lọ́hùn yẹn láti bí mosque máa kú. ok now baba Isiaka Àkànjí ìyẹn lọ̀rẹ́ tí. Isiaka Àjàní làbúrò mi Isiaka Àkànjí ọ̀rẹ́ mi. lọ̀rẹ́ yín. bẹ́ẹ̀ni. ta ló kọ́ jẹ́ Kàbákà náà méjèèjì. ẹ ṣe
Àjàní mi Kàbákà l'original number one. èmi ní Ìsíkà Bàkà táyé ń sọ èmi ní ọ̀gá èmi ní Ìsíkà Bàkà táyé ń sọ. Isiaka Àjàní ni o. ẹ́ Isiaka Àjàní ni. ìyẹn ọmọọṣẹ́ tí bẹ́ẹ̀ ni. ló kọjá Kàbákà. Nígbà- jáde Kí ọ tó jórúkọ, ó yẹ kó mọ ìtumọ̀ orúkọ tí òun jẹ́. nígbà tó kúrò lọ́dọ̀ mi ẹ̀ Mr. lecturer Fuji lecturer ló gbé kúrò. ok Ó dẹ̀ jẹ́ nìkan tó jẹ́ pé ó máa ń ka novels. Ṣé ẹ mọ̀ pé mo sọ ṣáájú pé ó wà educated díẹ̀. yes yes. Ó máa ń ka novels dáadáa. Bọ̀dá ẹni jẹ́ Mr. Art ẹni jẹ́ lecturer yẹn mọ́. Mo máa change orúkọ mi. Kí ló fẹ́ jẹ́? Ó ní mo bẹ́ẹ̀tì kankan nínú ìwé tí wọ́n ní ọba bìkan àbólóyè bìkan ṣá ní area yẹn Kàbákà ni wọ́n ń jẹ́. Ní tó mú téèyàn kan fi ń jẹ́ tó jẹ́ ọba ìlú tó fi ń jẹ́ Kàbákà yẹn mo máa ṣe kí ni mo máa create orin yẹn àti ohun Ìsíkà Bàkà wọ́n ló mọ nǹkan tí ó dáa ó ti ń jẹ́ orúkọ yẹn lọ nìyẹn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lẹ́nu ìgbà tí kò sẹ́ni tó wà láyé mo ṣe rẹ́kọ́ọ̀dù kan gbà kàn ní kò sẹ́ni tó wà láyé tí kò tiẹ̀ lókè ìṣòro kò sẹ́ni tó wà láyé tí kò tiẹ̀ lókè ìṣòro ọlọ́run mi ó ẹlẹ́dàá mi bá mi mókè ìṣòro mi kúrò aláwòrán bí ó so tí Alhaji Kàbákà Akànjí tó wọ́n bẹ̀rẹ̀ eré padà ńlá fẹ́ wá ń bẹ̀ ọ̀rẹ́ wa kan wá mi wálé ẹlẹ́lẹ́ ọlọ́ọ̀fẹ́ mo mọ̀ pàáfà ní ẹ ò ní fi bẹ́ẹ̀ ráyè ṣùgbọ́n jẹ́ ká máa lọ gbé máa wáyé lẹ́kọ̀ọ̀kan ká máa lọ gbé Ìsíákà Àkànjí ní lárugẹ níbi tó ti ń ṣe jumping mo ní ẹni bí ọmọ ti forí lẹ̀ mi kì í wòrán eléré ìjọ tẹ ti forin lẹ̀ mi kì í wòrán eléré mo ní mi ò lè máa lọ ẹni àwọn èèyàn mọ̀ mí láàfáàǹsì yẹn ìgbà wo ni mo tún wá di kí n máa lọ gbá agbo oríṣiríṣi ló máa ń ṣẹlẹ̀ láti ibẹ̀ mo wá gba ibẹ̀ kọjá mo rí bánà ẹ̀ pé Ìsíkà Bàkà ló kọ síbẹ̀ inú àtẹni ajọ́ lọ wá ń rẹ́rìn lórí máṣíìnì pé àwọn mélòó wọn fẹ́ jẹ́ Kàbákà tán wẹ́ orúkọ yẹn tẹ́ wọn lọ́rùn wọ́n ṣe ń jẹ́ ohun tẹ́ ẹ̀ sọ fún wa ń sìn ni pé Ìsíákà Àjàní tó ṣe rẹ́kọ́ọ̀dù everybody ló lè jẹ́ Kàbákà Àjàní mi Kàbákà l'original number one. sọ̀rọ̀ ẹ̀yin kọ́ ló kọ́kọ́ jẹ́ ọkọ̀ ló kọ́kọ́ jẹ́ okay sir àárín yẹn ti clear now ìgbà tí ẹ̀ ń kọ fújì yẹn rẹ́kọ̀dù mélòó lẹ ṣe. èmi ò ṣe rẹ́kọ̀dù ara lórí fújì kí ló dé. kò sí ṣé nígbà tí mo sọ pé. ok yìí tẹ́ fi kọ fújì tọdún mélòó. ó rìn díẹ̀ tí mo fi ní ọ̀pọ̀lọpọ̀ eléré lẹ́kọ̀ọ́ ṣàṣà ni tí ò mọ̀ mi. bí àwọn olórí wo ló mọ̀ yín lẹ́kọ̀ọ́ yẹn. àkọ́kọ́ Alhaji Love Assist lágége Alhaji Rashidi Adio yín fún Alhaji General Mọ̀súrù Àkàndé mọ̀ mi dáadáa Alhaji Bariwa mo ti fọ́ nílẹ̀ kí n tó mọ̀ Bari kọ́ tó mọ̀ mi dáadáa. bẹ́ẹ̀ ni. ìgbà tí Bariwa mọ̀ yín báwo ló ṣe mọ̀ yín. ẹ ṣe ẹ̀gbọ́n mi kan ọlọ́pàá ni wọ́n. ok. wọ́n wá wáyàn kan wá sí agbo tí Alhaji wa ṣeré fún ọ̀gbẹ́ni tó ń ta táyà kan ṣaláìsí yẹn Fagbemi. wọ́n wá wáyàn wá síbẹ̀ wọ́n wá ní àwọn ọmọ Barrister kan wà tí wọ́n jọ ń ṣọ̀rẹ́ pẹ̀lú ẹni yẹn àwọn wọn ní kò síbi tálájì lè lọ ṣeré tí ẹni yẹn kì í wá síbẹ̀ làwọn fi wá síbẹ̀ bàtà wa kúrò láti ilé bá wà ń bẹ̀ a wà lórí stage so ẹ̀gbọ́n mi kan dẹ̀ tó wà lẹ́yìn Barrister gbẹ̀yìn Alhaji Sule Rocky Mestama àkúbà làwọn ń ta wọ́n play fún Barrister sẹ́mi rẹ̀ nǹkan wọn lẹ̀ tí bẹ̀rẹ̀ lé bọ́ bàbá ní kó máa kọrin mọ́ bàbá bẹ̀rẹ̀ fi ṣe wáìn lórí ìjọ kọrin mọ́ gbọ̀ngàn bá ṣe báyìí wọ́n ṣe wojú ẹ̀yìn ìgbẹ́ wọ́n bí kí ló ṣẹlẹ̀ wọ́n ní bàbá mi náà wọ́n fẹ́ wọ́n ti kí ni very nice wọ́n lè nọwọ́ báyìí
wọ́n ní kí wọ́n bá gbé báàgì àwọn wọ́n fún mi ní 5,000 naira lọ́dún yẹn lọ́hùn wọ́n ní kó má kọrin mọ́ kó lè kọrin mọ́ wọ́n fún mi 5,000 níbẹ̀ yẹn ni àwọn àti Rasidi Àyìndé náà jọ ṣeré níbẹ̀ ni. ìyẹn Síkírù Àyìndé Barrister. bẹ́ẹ̀ a sọ̀rọ̀ kan jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni. so ẹ ṣe rẹ́kọ̀dù gbogbo bàtẹ́ ń ṣe. ẹ ṣe rẹ́kọ̀dù rárá ẹni tá a dẹ̀ wá lọ a fẹ́ kúrò ń bẹ̀ lóde torí wọn ò parí eré lójú wa wọ́n fún aláìwọ̀n jẹ́ ká jókòó lórí stage. now ẹ ṣe rẹ́kọ̀dù gbà tẹ́ ń ṣe fújì ṣé láti 1987 yẹn lẹ wá ti bọ́ síṣẹ́ orin mùsùlùmí ni àbí àfà lẹ lọ sí díẹ̀ straight. ẹ ṣe àfà ni mo lọ sí díẹ̀ straight. okay. mo lè dá àsàlátù lẹ̀ àsàlátù tí mo kọ́kọ́ wọnú ẹ̀ agẹ̀yìn mìíràn láwà mìíràn Ráúdátù Sọ̀líhìn ẹni ẹ fẹ́ràn mi púpọ̀ mi náà fẹ́ràn wọn mo tún gba branch yẹn wá sí Abẹ́òkúta àwọn èèyàn sọpọ́tì mi ṣùgbọ́n ṣe mọ̀ kò síbi tí mẹ́ta mẹ́rin èèyàn ti máa kójọ tí ò ní sí misunderstanding ìjà dé láàrin wa lóòótọ́ èmi fi ẹgbẹ́ yẹn lẹ̀ wọ́n wá látẹ̀kọ́ wọ́n kóyàn wá lóòótọ́ ṣùgbọ́n kọ́ tó pé wọ́n kóyàn wá bẹ̀ mí mo ti launch another àsàlátù mi mo ti dá àsàlátù Salawudeen mo sọ lórúkọ dáàdì mi àwọn èèyàn tó gbọ́ ohun tó ṣẹlẹ̀ ńgbà yẹn nínú wọn ni ṣé òfàdá sí mo ní láárí bàbá wà ní support pé kí n dá tèmi lẹ̀. kí ló ṣẹlẹ̀ ńgbà yẹn. àwọn tí mo kójọ náà ni ṣẹmọ àwọn tí mo kójọ gan àwọn ni wọ́n forí èmi àti tọ̀hún gbára fífi gbára ẹ ní pé èmi máa ń fẹ́ kẹ́ni tí mò ń pọ́nlé tó bá ń bọ̀ ká máa pọ́nlé àwọn ò fẹ́ gbà bẹ́ẹ̀ bí ká pé mo fẹ́ máa fi wọ́n gbayì níwájú ẹni yẹn so yẹn sá lọ bẹ́ẹ̀ mo dá dúró wọ́n lè wá wọ́n wá bẹ̀ mí lóòótọ́ wọ́n ní àwọn ìgbọ́n ẹ̀kọ́ mo ti dá dúró ṣùgbọ́n táwọn bá wà bóyá àwọn ní nǹkan ṣe àwọn máa pè mí tèmi náà bá ní nǹkan ṣe kí n máa pè wọ́n bẹ́ẹ̀ ni ẹ̀dẹ̀ la ṣe ń ṣe di sìn àsàlátù mi tó wà tí mo tún ṣe a part of tèmi tí mo ń ṣe yìí mo ń bá wọn ṣe ní Ìjókòó road ní Ṣàngó Al-Halal international alásàlátù ni wa mo sì wà ń bẹ̀ Dubai every Saturday. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èyí ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. ṣé orin sìn ẹ kàn kò ń ṣe pé gbéṣẹ́ orin mùsùlùmí sórí o. ẹ ṣe bí mo ṣe bẹ̀rẹ̀ ẹnìkan nínú wa ẹ̀tẹ̀ máa mọ̀ wọ́n dáadáa Alhaji Jamiu Akínṣọlá mẹ́mbà mi ni wọ́n àjọ̀dá Salawudeen sílẹ̀ ni àjọwà ní Ráúdátù Akínṣọlá bẹ́ẹ̀ ni former public relations officer Ṣẹ̀fí Àlàó bẹ́ẹ̀ ni ìyàwó tí ẹ̀ jábúrò mi Fúnláyọ̀ so ìyàwó ẹ̀ lábẹ́ bọ̀dá mi tó máa ṣe àwọn oníta máa ń kọ́ lásàlátù yẹn a lè fi ṣe rẹ́kọ̀dù wọ́n ló tọ́ máa ní bá fi ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́ bá fi tó orin ẹjọ́ ẹ kọ díẹ̀ fún wa nù nǹkan tẹ́kọ́ náà rẹ́kọ̀dù mo ṣe ní pé ìdùnnú tẹ́rí yẹn òun jẹ́ àgbà ló jẹ́ ìdùnnú tẹ́rí yẹn òun jẹ́ àgbà ló jẹ́ mo tọrọ ẹ lọ́dọ̀ ẹ wá rí ṣe kẹ́ wá mo tọrọ ẹ lọ́dọ̀ ẹ wá rí ṣe kẹ́ wá mo tọrọ ẹ lọ́dọ̀ ẹ wá fi ṣe kẹwàá lẹ́yìn ẹ wọ́n tún ṣe bíi mélòó kan tẹ́lẹ̀. ní orin mùsùlùmí. orin mùsùlùmí. ok òun ni. ok bíbò àṣírí. eléyìí ni bíbò àṣírí tọ́lọ́hun ni àṣírí bíbò ohun tó ń lágbá ọ̀rẹ́ ìyá àṣírí ni Ọlọ́run máa ṣe jẹ́ oṣù
ṣe rí àwọn dáàdi wa ìwà bí kálukú ti ṣe wọnú Islam and then gẹ́gẹ́ bí àwọn ti kẹ́kọ̀ọ́ nígbà yẹn ọ̀pọ̀lọpọ̀ ò faramọ́ orin kíkọ nínú wọn. tọmọ tí nǹkan bá lóun fẹ́ kọ fújì ń sìn kọ. ọmọ dédé ara tèmi ni dédé ara tèmi ni ṣùgbọ́n àwọn bàbá wa wọn ò gbà o. wọn gbàǹgbà yẹn. wọn ò gbà o. ìmọ̀ràn tí wọ́n lè fún gbogbo wọn pátápátá àlàáfíà ló dáa púpọ̀ jù. Àkọ́kọ́ ni pé kí wọ́n wá àlàáfíà sí àárín wọn. Ẹ wo àwọn ọ̀gá olórin méjì kan wọ́n wà níta. Alhaji Wasiu Alabi, Alhaji Saheed Òṣùpá. Ẹ wo ìgbà tí wọ́n fúnra wọn tí wọ́n wá ṣe kí ni kán dọ̀dẹ̀ ara wọn tí ò tẹ́lí pé wọ́n parí ìjà mọ́ láàrin wọn. Ìlọsíwájú ń bá wọn ní ìsìn gan. The two of them kódà tí wọ́n bá láwọn òfin orin ilẹ̀ mọ́ níbi títẹ orin dé báyìí they were totally okay. Títí wọ̀rú olú Alhaji Ṣẹ̀fọ́ Àlàó wọ́n ń ṣoore síta gan pàápàá tí àwọn èèyàn ń lọ bá wọn lọ́jọ́ ọ̀pẹ̀lọpẹ̀ lágbájá ọ̀pẹ̀lọpẹ̀ lágbájá ọ̀pẹ̀lọpẹ̀ lágbájá. nígbà tẹ́ ń kọ wéré yẹn náà tó jórin tẹ́ fi ń ṣe tọ́lọ́run fi ń jí àwọn èèyàn ẹ sọ ń gbà yẹn pé Kollington àtàwọn kan ọjọ́ máa ń wà kó. nígbà ohun tó ṣẹlẹ̀ ní pé orin wéré a lè pàdé ara wa ń sìn kákọ búra wa kákọ ní búra wa èmi náà mẹ́sì tí mo máa mú wá ẹ bá ti mẹ́sì wá ìjà ti bẹ̀rẹ̀ náà nìyẹn láàrin ẹ̀ àwọn adájọ́ ga àti wọn wàrà wa múgbà wọn tí bá ti fẹ́ wọn sọ̀gòdà sòkúta nǹkan kan irú bàbá wa tó wà ń bí wọ́n jẹ́ bàbá fún kàbàkà wọ́n ti kó láàrin iwájú Àdìsá Onífàyàwọ́ bàbá ẹgbẹ́ Alhaji Kollington Àyìnlá ni ìgbà wọn wà lábẹ́òkúta so bàbá ẹgbẹ́ àwọn Musiliu Àmọ́ Barrister yẹn tí mo wí òun náà tún ni bàbá yẹn ọ̀tún fẹ́ wá sọ́dọ̀ bàbá ẹgbẹ́ òtún fẹ́ wá sọ́dọ̀ bàbá ẹgbẹ́ èrò àwa ti lọ́tún èrò àwa ti lọ́sì kódà ọlọ́jẹ́ bàbá ẹgbẹ́ rẹ̀ nìkan ní dá lóhùn nínú wọn níjọ́ yẹn ṣùgbọ́n àjùlọ nǹkan tó ń pè lọ́gàá Alhaji Kollington máa ń fi hàn wá níjọ́ náà lọ́hùn ọlọ́run ti ṣe wọ́n lórí lọ́jọ́ tó ti pẹ́ Alhaji Barrister ò kọ wéré lábẹ́òkúta Èkó wọn ti ṣe gbogbo lifestyle wọn. ẹ̀gbọ́n iṣẹ́ Àkànjí sọ pé ẹ̀ ń ṣe ṣíṣe kan tó ń wá play. bẹ́ẹ̀ ìyàwó ni mo ṣe. wọ́n náà wá ń play wọ́n náà wá gbé máìkì fún Isiaka Kabaka pé wá ń bínú pé àwọn ṣe máa gbé máìkì fọmọ yẹn. kò sóòótọ́ ọ̀rọ̀ níbẹ̀ yẹn o. kò sóòótọ́ ọ̀rọ̀ níbẹ̀ èmi ni mo ń ṣe nǹkan ìgbà yẹn ìfẹ́ ń bẹ láàrin onífújì onífújì tí ò sí ń bí báyìí nígbà yẹn bóyá àwọn tí ó pọ̀ àwọn àtàwà ń bí ìfẹ́ ìgbà yẹn ni pé ó dọwọ́ lágbájá ó dọwọ́ tàmẹ̀dù tá máa ń gbé máìkì fúnra wa yẹn òun ni mo pè gbogbo wa la wà lórí ìjókòó níbẹ̀ èmi ò ní nǹkan lè máa lọ máa bọ̀ MC wa ló máa pe lágbájá ìwọ náà lọ kọ díẹ̀ torí pé ní fújì ló ń ṣe nǹkan òun kọ ọ̀gá wọn Alhaji Sẹ̀mí Àkànjí wọ́n kọ gbogbo àwa tá wà ń bẹ̀ èmi gangan ní nǹkan gan mo gba máìkì mo kọrin yẹn ò tó torí ẹ̀sẹ̀ pé mo gbé máìkì fún anybody àwọn tá a gba máìkì jọ yẹn pọ̀ ó dẹ̀ wọ́n lúwọ̀ ọ̀rẹ́ mi sìn Kẹ́miyẹ Ramoni wọ́n wá ṣe eré kan ní Ìkèrèkú bẹ́ẹ̀ fún bàbá wa ó sì bóyá kò mọ ni nìsákàndé bẹ́ẹ̀ fúnra ara àmọ́ ní pé àwòfẹ́ wọlé gbà wọlé kọrin díẹ̀ ẹ wò gbogbo ìfẹ́ wà ń gbà yẹn ìfẹ́ lè ní fẹ́ kí wọ́n dá padà sáàrin wọn kò tí kan Isiaka jẹ́ kí lágbájá kọrin ní omi nǹkan bóyá mo gba máìkì lọ́wọ́ ẹ̀. inú orin mùsùlùmí lẹ́wà báyìí ẹ̀ sínú fújì ṣé yàtọ̀ kankan wà láàrin orin mùsùlùmí àti orin fújì ni. ìsìn ló di pé kìrìsìtẹ́nì ń bá wa kọ fújì ṣe mọ̀ kìrìsìtẹ́nì ti wà ní fújì dáadáa nígbà yẹn ẹni tí ò mọ kéwò lè jí wéré tí a bá sọ àwọn bẹ̀rẹ̀ orin sí àwọn bẹ̀rẹ̀ sí máa jí wéré tó bá dà nìkan tẹ́ni ẹ fẹ́ fà jùlọ hàn ẹnìkan tó bá mú wéré tó àbọ̀ mú orin kò sí wọn Alhaji Barrister fi mú kejì pé everybody lọ orin ń bẹ kéwù ń bẹ kádẹ fa ìyàlé ní gbé orin kalẹ̀ ní orin ta ní àkọọ́lẹ̀ wípé èwo ló jáde
nínú gbogbo 140 something records tí bàbá ṣe èwo la ò rí pọ́ìntì dìmú àjòlọ yẹn ni ó kú tó ń sin ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ń gbà pé èèyàn lẹ́ni yìí ṣùgbọ́n àtà ti so mọ́ pé Alhaji Sẹ̀mí Àkànjí bá ti tight Kollington on play àwọn ni bàtà Fuji reformers Kollington on play adẹ̀jọ́ máa ń lọ sọ́dọ̀ Alhaji dáadáa nísìn èmi ń play Barrister ní ìfẹ́ni tí mo láìkì ni now Alhaji kan wà ní Tòtòrò Alhaji Abdulbashir Ìyàndá àwọn ní àfa àgbà ni wọ́n sìn wọ́n ní àsàlátù ní. àwọn náà ti kọrin rí. adé ọ̀gá ni wọ́n pàápàá. ní Tòtòrò. Alhaji Bashiru Ìyàndá. bẹ́ẹ̀ ni so àwọn náà ọ̀gá àgbà ni wọ́n náà ti kọrin rí ní Tòtòrò ẹ̀ àfa ni wọn àwọn náà lásánà fi tí wọ́n direct nísìn ní Alákùkọ òun ni wọ́n wà so apọ̀ bẹ́ẹ̀ tá a bá wá ń sọ̀rọ̀ lórí pé ẹbí ẹni tó dé ìlérè tí má dọ́dọ̀ ẹ̀ ọ̀gá eléré ni mí a máa pe àwọn pé wákà máa ń pọ̀ àmọ́ nù tèmi nínú àsàlátù wa tá à ń ṣe bí wákà tèmi ò pọ̀ ká máa dá àsàlátù ká máa pín wákà ti pọ̀ ju kéwú lọ kò ṣe o a lè dá wákà kan bí ẹ̀kan tí ká gbé kalẹ̀ ká jókòó. kì í ṣe pé ó máa ń gùn. rárá o tó bá gùn wọ́n ní ẹ̀mẹ̀ pé olórin ìròyìn ti pọ̀ jù nínú iṣẹ́ wọn gbogbo nǹkan lọ́rọ̀ nígbà tí mọ nǹkan tó ń jọ́rọ̀ gbọ́dọ̀ mọ̀. ó dà ẹ máa bọ̀ ẹ wá ṣèkan fún ẹ jẹ́ káwọn èèyàn rí. aláwa bá mi yanjú ọ̀rọ̀ ní aláwa bá mi yanjú ọ̀rọ̀ ní ìwọ lọ́ba tó lè ṣeun tí ẹ̀dá ń fẹ́ wá dúró tì mí Ọlọ́run má fi mí lẹ̀ láéláé. Àláwá bá mi yanjú ọ̀rọ̀ mi. Àláwá bá mi yanjú ọ̀rọ̀ mi. Ìwọ lọ́ba tó lè ṣeun tí ẹ̀dá ń fẹ́. Wá dúró tì mí Olúwa má fi mí lẹ̀ láéláé. Wallahu la ilaha illa huwa al-Maliku al-Qudusu as-Salamu al-Mu'minu al-Mu'minu al-Azizu al-Jabbaru al-Mutakabbiru subhanallah amma yushriku. Subhanallah wa bihamdihi subhanallah. Allah subhanallah wa bihamdihi subhanallah. Olúwa ayé ní àwa lè ní o dákun ní ayé ní àwa lè ní bá wa sọ́ọ̀dì ní subhanallah wa bihamdihi subhanallah. Olúwa àìgbọ́n àwa lè ní o jágbọ́n àìgbọ́n àwa lè ní bá wa sọ́ọ̀dì gbígbọ́n subhanallah wa bihamdihi subhanallah. Olúwa àwa ò mà lẹ́nìkan tí a lè ké pè o àwa ò mà lẹ́nìkan tí a lè ké pè o bí oṣù Olúwa ni ọba ọlọ́run. So okay tẹ́ ń ṣe ń sìn nìyẹn now ṣé lè lẹ́wà lẹ́ fẹ́ gbé sínú rẹ́kọ̀dù ni àbí ṣé ló lè ní ẹ wá ń jù lẹ̀ sí àwọn rẹ́kọ̀dù ń sìn. nínú ẹ̀ ń wà nínú ẹ̀ ni okay ẹ wo orí tí ó ń bọ̀ yìí sìn mo sọ pé ìbẹ̀rẹ̀ ni pé aláṣọ́fúwátọ̀ lè bá rí Muhammad ìdálá ìfìnà sí Muhammad ni mo fi pé àsàlátù tí mo wà ní máa ti ṣoríire àsàlátù tí mo wà ó ní máa ti ṣoríire kò dìgbà tí mo kọ́ lọ́hùn orogún kò dìgbà tí mo bọ́ lọ́hùn ọba kan àsàlátù tí mo wà ní wá ti ṣe rí. Mo tún sọ pé òun là ó fi wọlé àmì òun là ó fi wọlé àmì àsàlátù fọ́mọ Àmínà òun là ó fi wọlé aláùsá tí ó ṣe àmì
aláùsá àti òṣè òre tó ṣe òun ò lè gbàgbé aláùsá àti òṣè. ìyẹn ni ká máa retí láìpẹ́ yìí. bẹ́ẹ̀ni. ìyẹn ni pé ká máa retí rẹ́kọ̀dù Sẹ̀míù Àwòfẹ́ bẹ́ẹ̀ni. láìpẹ́. bẹ́ẹ̀ni. kódà Ọlọ́run á ṣe ní rọrùn sá. ṣe máa retí ẹ̀ látọwọ́ Alhaji Salaudeen Sẹ̀míù Àwòfẹ́ ṣakíṣakí láìpẹ́ ni. Bàbá now kì í kọ fújì mọ́. àwọn èèyàn ń wà káàkiri àgbáyé, ọ̀pọ̀ àwọn èèyàn náà ni ó mọ̀ yín tó ń wà ń lo òyìnbó báyìí tó ti mọ̀ máa gbọ́n pa Sẹ̀míù Àwòfẹ́ ọ̀gá Isika Baka. ọ̀pọ̀ fẹ́ pè yín bóyá wọ́n fẹ́ support iṣẹ́ tẹ́lẹ̀ fẹ́ ṣe náà àbáwọn kan tó ti rí yín ti pẹ́ náà tó mọ̀ yín. ṣe lè bá fún ọ ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín sà. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tó jẹ́ pé kò sígbà tí wọ́n pè tí ò ní lọ 090 64 84 11 77. lẹ́ẹ̀kan sí sà. 090 64 84 11 77. nọ́mbà tẹ́ lè pè wọ́n sí nìyẹn. ẹ ṣé gan gbogbo ẹ̀yin tẹ́ tí ń wètò ìtẹ́ bá ní ìbéèrè kan àbí méjì tẹ́ sì fẹ́ béèrè lọ bàbá wa Sẹ̀míù Àwòfẹ́ Salaudeen ọmọ ṣakíṣakí nọ́mbà náà lẹ ti gbọ́ yẹn. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.